èèyàn wá nílé lóko ẹ jọ̀wọ́ èmi ọmọ yín Adésànyà aya Ilé-Yẹmí ni mò ń bá yín sọ̀rọ̀ ẹ máa wo Bisi ológe show látọwọ́ ọmọ yín Ọlábísí Ẹ̀dúnjọbí. Watching this video, please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.